ẹ ó ti gbọ́ òwe Yorùbá yìí rí, tàbí nínú ọ̀rọ̀ tí àwọn èèyàn bá ń sọ̀rọ̀, wọ́n á sọ mọ́rọ̀, wọ́n á ní ẹni tá a rò pé kò lè pajùbà ó kọ́lé alárinrin. Àwọn míì á máa sọ pé ẹni ayé rò pé kò lè pàgọ́ ó kọ́lé alárinrin. Ǹjẹ́ ẹ ti farabalẹ̀ wo àwọn ọ̀rọ̀ tó wà nínú òwe yìí rí? Tí ẹ bá ti ṣe bẹ́ẹ̀ rí, ẹ ó rí i pé àwọn kan ń bẹ tí ò bára wọn mu níbẹ̀. Ilé aláruru ló yẹ kó jẹ́, kì í ṣe ilé alárinrin. Ẹ jẹ́ ká yànnàná ọ̀rọ̀ náà. Tí nǹkan bá dùn, bóyá àfisẹ́nu tàbí tó bá jẹ́ ètò, tí ètò náà wá tẹ́ èèyàn lọ́rùn, a máa sọ pé ó lárinrin, ó lárinrin. Wọ́n á ní ó dùn gbọ́ngbọ́n kan sí i. Ṣùgbọ́n tí a bá ń ṣàpèjúwe ohun tó kà sí àrà, ohun tó tóbi, tó yàlùmọ̀, tó kọjá nǹkan tí ẹnu lè ṣàkàwé, a ó parí ẹ̀ sí ó láruru. Ìyẹn ni pé ilé gunlé lórí, àjà rẹ̀ pọ̀, ó tóbi, ó kọjá ní tójú kan lè wò kó gbójú kúrò ńbẹ̀. Aruru là máa ń pè é. Eléyìí ló mú kí sísọ òwe yẹn, pípa òwe náà kó jẹ́ ohun tí kò bá èdè Yorùbá mu. Àṣìpa òwe ni a ó pè é. Ẹni tí a rò pé kò lè pajùbà ó sì ṣe bẹ́ẹ̀, ó kọ́lé aláruru, kì í ṣe ilé alárinrin. Ẹ jẹ́ ká mọ eléyìí kí a sì mọ̀ dájúdájú. Ìtumọ̀ rẹ̀ ni pé ẹni tí ayé ti rò pin pé kò lè ṣe nǹkan kan níre, tí ìyanu wá ṣẹlẹ̀ tó wá ṣe ju bí ayé ti lè rò nípa rẹ̀ lọ, ayé ò ní pé ẹni tá a rò pé kò lè pajùbà ó sì ṣe bẹ́ẹ̀, ó kọ́lé aláruru. Fún àpẹẹrẹ, ọmọ tá a rò pé kò lè parí primary school, tó yẹ pé a rò pé ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ parí alákọ̀ọ́bẹ̀rẹ̀ yìí gan bẹ́ẹ̀ kó bá dé ìpele 4 kó wá lọ kọ́ṣẹ́, ṣùgbọ́n lójijì ọpọlọ rẹ̀ jí dé, ó sì ń kàwé lọ, ó wá ṣe bẹ́ẹ̀, ó di professor. Àwọn ò ní ẹni a rò pé kò lè pajùbà ó sì ṣe bẹ́ẹ̀, ó wá kọ́lé aláruru. Bó ṣe rí nù. Ẹ ṣeun.